ọjọ́ Ẹtì lónìí lágbára Ọlọ́run ọba àlùbáríkà rẹ̀ kò ní fi wálẹ̀. A sì kú ìpalẹ̀mọ́ ìsinmi òpin ọ̀sẹ̀ yóò dára fún wa láṣẹ Elédùà. Àmín. Ìròyìn fẹlifẹli ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV lónìí ti ṣe ọjọ́ kẹjọ nínú oṣù kejìlá ọdún 2023. Fúnmi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́tó gbọ́ ìròyìn ọ̀hún, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà. Tá a bá padà dé kí ìròyìn fẹlifẹli wọ́n máa tú yàgbá síwájú sí ẹ kú ìkàlẹ̀. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn fẹlifẹli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Ẹni tó ti fìgbà kan jẹ́ akọ̀wé àgbà sí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà tó ti fìgbà kan jẹ́ alákòóso fún ètò ìṣúná owó ní orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí, eyín bàbá Falae Ohun ló ti sọ̀rọ̀ jáde o pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀ràn eléyìí tó gba ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́ báyìí lábẹ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé tẹnitẹni tàkísà tàtàn nání ohun àní òun náà ní ká nání rẹ̀. Ó ní àwọn ẹbù Ifo-Epo orílẹ̀-èdè yìí ó yẹ ká gbárùkù tì í ká bójútó nítorí pé ohun tí ìjọba àpapọ̀ ó yàtọ̀ sí ti aládàáni. Falae tó sọ̀rọ̀ ọ̀hún lórí ètò kan níbi tí wọ́n ti ń fi ọ̀rọ̀ wá lẹ́nu wò lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday ọjọ́ keje nínú oṣù kejìlá ọdún yìí. Níbẹ̀ ni bàbá òun ti tẹnu bọ̀rọ̀ wípé àwọn ẹbù Ifo-Epo orílẹ̀-èdè Nàìjíríà eléyìí tó jẹ́ ti ìjọba àpapọ̀ òun ló yẹ kó jẹ́ nǹkan tí ó wà lóòkun àyà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àtúnṣe rẹ̀ kí gbogbo rẹ̀ kó sì wà ní ipò eléyìí tí ó máa ṣiṣẹ́. Ó ní nípa ìdí èyí bí wọn yóò bá gbé fún àwọn aládàáni láti máa ṣe ìṣàkóso rẹ̀ kí wọ́n sì máa kó owó padà sí àpò ìjọba, ó ní yóò mú ìrọ̀rùn àti ìtura bá ogunlọ́gọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Falae ní ìgbàgbọ́ òun pẹ̀lú ọ̀rọ̀ yìí ni wípé ohun tí ènìyàn bá ní báyìí òun ló máa ń jẹ́ ohun ìwúrí àti ìfọkànsí fún èèyàn. Ó ní bí wọ́n bá tún àwọn ilé-iṣẹ́ Ifo-Epo orílẹ̀-èdè Nàìjíríà gbogbo rẹ̀ pátá tí wọ́n tún ṣe tó sì ń ṣiṣẹ́ dáadáa tí wọ́n tún gbé fún àwọn aládàáni tàbí àwọn ilé-iṣẹ́ tí ó máa ṣe àmójútó rẹ̀. Ó ní lákọ̀ọ́kọ́ náà ó ní gbogbo kìtàkìtà wàhálà owó gọbọyì èyí tí wọ́n ná sórí kíkó epo wọlé àti kíkó jáde lọ́fọ̀ lókè òkun, ó ní yóò kọ́kọ́ ṣe àdínkù bẹ́ẹ̀ yìí ó ní ẹlẹ́ẹ̀kejì ẹ̀wẹ̀ ní wípé iye tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yóò máa ra yálà epo yálà bẹtiróòlù dísù tàbí kẹrosíìnì tó fi mọ́ afẹ́fẹ́ ìdáná, ó ní iye rẹ̀ yóò wálẹ̀ jọjọ yóò sì jẹ́ kí ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí kó wá tẹ̀síwájú sí i. Ó ní nípa ìdí èyí òun rọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà láti ṣe àtúnkọ́ àwọn ilé-iṣẹ́ tó ń fọ epo ní orílẹ̀-èdè yìí kí gbogbo rẹ̀ kó lè wà ní ìbámu sí ilẹ̀ òkèrè, bákan náà kó sì máa ṣiṣẹ́ gerege tí wọn yóò bá gbé fún aládàáni. Ó ní yóò mú ìtura bá ètò ọrọ̀ ajé ilẹ̀ yìí. Ṣé Yorùbá bọ̀ wọ́n ní má fòkó omi dá ọ̀nà, ọjọ́ kan báyìí lèèyàn kọ àti wípé ìlú tí ò bá sí òfin ni ò ṣẹ̀ṣẹ̀, ìlú tí òfin bá ti wà dandan ni kí ẹ̀ṣẹ̀ wà ńbẹ̀ àdíá fún ìjọba ìpínlẹ̀ Èkó èyí tó jẹ́ pé nínú ọ̀sẹ̀ tá a wà yìí bí wọ́n ṣe jáde láti lọ rèé kó ohun àgádágodo tí ń bẹ lọ́wọ́ wọn kí wọ́n fi ti àwọn ilé ariwo èyí tó ń fa ariwo sí etí ará ìlú pa bí ilé ìjọsìn ti Kìrìsìtẹ́nì, Mùsùlùmí àti àwọn ilé ìtura tó fi mọ́ àwọn ilé ijó gbogbo èyí tó dín díẹ̀ ní 50 èyí tí wọ́n ti pa jákèjádò ní ìpínlẹ̀ Èkó. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọ̀hún ti jáde lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday látọwọ́ ẹni tó jẹ́ alábòójútó fún ọ̀rọ̀ àyíká àti ìgbòkègbodò ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó, eyín ọ̀gbẹ́ni Tòkunbọ̀ Wàhábù. Ó sọ di mímọ̀ fún àwọn akọ̀ròyìn. Ó ní láti ọjọ́ pípẹ́ òní ìjọba ìpínlẹ̀ Èkó ni wọ́n ti ń ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn ilé ìjọsìn gbogbo tó fi mọ́ àwọn ilé ariwo tòun ti ilé ìtura wípé ohun gbogbo tó bá ní ṣe pẹ̀lú ariwo etí ìjọba ìpínlẹ̀ Èkó sì fẹ́ gbọ́ nítorí wípé èèyàn kan gbọ́dọ̀ fi kan dí ti ẹlòmíì lọ́wọ́.
báyìí la ti ṣe nílé wa o, èèwọ̀ bòmíì ló yẹ kó jẹ́ fún wọn. Wọ́n ní ṣùgbọ́n àwọn ènìyàn ọ̀hún wọ́n kọ etí ọ̀gbọ̀nyìn sí ọ̀rọ̀ ìjọba, wọ́n sì gbọ́, wọ́n ní ìjọba rèé òun ló bá lórí ohun gbogbo. Ní báyìí látẹnu alámòjútò náà láti ẹ̀ka iléeṣẹ́ ọba èyí tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti agbègbè tó ń ti ìdáàbòbò ní ìpínlẹ̀ Èkó làṣẹ́pà, àwọn ni wọ́n gbé ìgbésẹ̀ ọ̀hún o. Lára àwọn ilé ìjọsìn tí wọ́n tì láti rí ilé ìjọsìn Èrìbọmi eyín Redeemed Christian Church of God. Bákan náà láti rí àwọn mọ́ṣáláṣí, ilé ìtura, ilé ijó jákèjádò igun mẹ́rin tó gbé ìpínlẹ̀ Èkó dúró. Wàhábù tó jẹ́ alámòjútó fún ọ̀rọ̀ àyíká àti ọ̀rọ̀ omi ní ìpínlẹ̀ Èkó tẹ̀síwájú. Ó ní àwọn ò tí ì dáwọ́ dúró, àwọn sì ń tẹ̀síwájú sí ni ní ìwọ̀n ìgbà tí wọ́n bá ti kófìrí wípé ẹnikẹ́ni fi ariwo dí àwọn ará àdúgbò tàbí ará ilé ó fi ń dí wọn lọ́wọ́, àwọn yóò gbé ìgbésẹ̀ lọ síbẹ̀. Tí wọ́n bá sì ti rí ẹ̀rí ọ̀hún tó dájú, àwọn yóò ti pani o kó tó di pé wọ́n ṣí wọn sílẹ̀, wọn yóò sanwó ìtanràn. Bákan náà ni wọn yóò kíwọ́ bọ ìwé àdéhùn pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Èkó kí wọ́n tó lè ṣí wọn sílẹ̀. Àwọn ẹ̀ṣọ́ ara ẹni làbò ìlú NLCDC àwọn ni wọ́n ti fi ọwọ́ òfin mú arákùnrin akúmádìjú kan amọ̀nàrúnmálọ ọ̀gbẹ́ni àgbàyà yìí. Bàbá kan ti ṣẹni ọdún márùndínlógójì eléyìí tó fi tìpátìkúùkù já ṣọ́ọ̀bù ọmọ ìyàwó rẹ̀ èyí tí wọ́n gbé wá sílé rẹ̀ láti wá fẹ́. Eyín ọ̀gbẹ́ni ọ̀hún tí orúkọ rẹ̀ ń jẹ́ Ọ̀dẹ́wálé Akínlẹ̀yẹ, èyí tí wọ́n ní ó já ṣọ́ọ̀bù ọmọdébìnrin tí ṣe ọmọ ọdún mẹ́rìndínlógún kan nítorí tìpátìkúùkù ní agbègbè Ọ̀fadà Mọ́kọ́lọ́kì ní ìpínlẹ̀ Ògùn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ti jáde láti ẹnu ẹni tó jẹ́ agbẹnusọ fún àjọ NLCDC eyín Dike Ògbónàyà Dike Ògbónàyà sọ̀rọ̀ ilẹ̀kùn. Ó ní lákọ̀ọ́kọ́ náà ní gẹ́rẹ́ tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún tó wọn létí o làwọn ti bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí tí wọ́n sì rí dájú pé lótìtọ́ àti lódodo ńlọgbẹ́ni Ọ̀dẹ́wálé o ló jẹ̀bi ẹ̀sùn ọ̀hún kí wọ́n tó fi ọwọ́ òfin mú. Ó wá ṣe ìkìlọ̀ fún gbogbo àwọn obìnrin pàápàá jù àwọn tí wọ́n máa ń gbé ọmọ obìnrin kúrò nílé ọkọ kan láti lọ rèé fẹ́ ọkọ mìíràn wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n máa rí dájú pé wọ́n ń pèsè ààbò tó péye tòun ti àwọn ọ̀rọ̀ àti àmójútó eléyìí tó ṣe ìtọ́sọ́nà fún àwọn ọmọ náà kí wọ́n máa pèsè rẹ̀ fún wọn o. Ó ní bákan náà bí wọ́n bá ní gbólóhùn àsọ̀ pẹ̀lú ọkọ tí wọ́n bá ń fẹ́ lásìkò náà kí wọ́n rí dájú pé ọ̀rọ̀ ọ̀hún kì í ṣe ọ̀rọ̀ tí ó máa di ariwo tí ó máa ta sí etí àwọn ọmọbìnrin èyí tí wọ́n bá gbé wá sílé ọkọ tuntun mìíràn láti wá fẹ́ o, kí wọ́n sì máa fi ojú sí wọn lára pẹ̀lú àyẹ̀wò kí wọ́n wá mú àwọn ọmọ wọn obìnrin ọ̀hún lọ́rẹ̀ẹ́ eléyìí tí wọ́n yóò máa mọ bí wọ́n ti ń wọlé àti bí wọ́n ti ń jáde o. Látàrí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin èyí tí wọ́n ń bẹ ní ìta lásìkò tá a wà yìí, Ògbónàyà ni èṣù pọ́nbélé o èyí ló ń bẹ lóòkun àyà ẹlòmíì àti gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá tá a rò lẹ́ni àgbàlagbà yìí ló jẹ́ wípé làákàyè orí wọn ó ti dọ̀bálẹ̀ tí wọn ò ní òye kankan bí kò ju wípé iṣẹ́ ibi àti àwọn ìwà tí ò tọ́ ẹni ń bẹ ní ọpọlọ wọn. Ṣùgbọ́n lákòótọ́ nínú ọ̀rọ̀ alukoro fún àjọ NLCDC Ògbónàyà ni arákùnrin ọ̀hún ti ṣẹni ọdún márùndínlógójì náà ó ti wà lágọ̀ọ́ wọn ò ní gẹ́rẹ́ tí wọ́n bá parí ìwádìí ni wọn yóò taari rẹ̀ lọ sílé ẹjọ́ tí ilé ẹjọ́ yóò sì ṣe ìdájọ́ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ lábẹ́ òfin. Àwọn ènìyàn tí ìjọba ìpínlẹ̀ Ògùn lé kúrò láwọn ẹ̀bá ọ̀nà gbogbo lójú òpópónà márosẹ̀ ìlú Èkó sí Ìbàdàn eléyìí tó bọ́ sí ti agboolé ìpínlẹ̀ Ògùn ní Kàrà, Ìṣẹ́rì, Wáwá tòun ti Arépò gbogbo wọn pátá o ni wọ́n ti ń pariwo sí ìta pẹ̀lú ohun ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n pèsè ibi tí àwọn yóò kó gbogbo ẹrù àti dúkìá àwọn lọ báyìí. Àwọn ṣetán o láti tẹ̀lé òfin àti àṣẹ tòun ti àlàkalẹ̀ èyí tí ìjọba ìpínlẹ̀ Ògùn bá là lé wọn lọ́wọ́ báyìí. Ẹni tó jẹ́ ọ̀kan nínú àwọn aṣojú kọ̀ròyìn ilé-iṣẹ́ wa èyí tó lọ sí agbègbè Kàrà, Ìṣẹ́rì ní ìpínlẹ̀ Ògùn lójú òpópónà márosẹ̀ Èkó sí Ìbàdàn tó lọ fi ọ̀rọ̀ wá àwọn èèyàn lẹ́nu wò. Ọ̀kan nínú àwọn ènìyàn ọ̀hún èyí tí orúkọ rẹ̀ jẹ́ Uze èyí tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ṣàlàyé ó ní láti ìgbà èyí tí wọ́n ti dá gbogbo àwọn ilé ìtajà wọn ibi tí àwọn forí pamọ́ sí wó lulẹ̀ báyìí látọwọ́ ìjọba ìpínlẹ̀ Ògùn ẹ̀ka ilé tó ń rí sí ọ̀rọ̀ àyíká àti ìdáàbòbò ó ní láti ìgbà náà
àwọn òrílégbè ọ̀rọ̀ wọn dàbí òkú tó kú tí ò rọrùn wọ̀ tí wọ́n ní jẹ káàkiri ẹ̀gbẹ́lẹ́ ni o. wọ́n ní abẹ́ afárá ibẹ̀ gangan làwọn fi ṣe ìtẹ̀dó ìsùn sí báyìí tó sì jẹ́ pé gbogbo ènìyàn ló mọ̀ wípé sísun abẹ́ afárá ohun tó léwu fún ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí àti dúkìá ni o, àti pé kì í ṣe ibi tó tọ̀nà fún ọmọlúàbí láti fi orí pamọ́ sí. ní báyìí àwọn ènìyàn ọ̀hún wọ́n wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba ìpínlẹ̀ Ògùn wípé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n fọwọ́ wọ́lú kí wọ́n fi yèdè nù kí wọ́n jèbùrẹ́ àwọn olùgbẹ̀bẹ̀ láti rí i pé wọ́n mú àwọn lọ sí àyè èyí tó bá wù ìjọba ìpínlẹ̀ Ògùn láti mọ ọkàn wọn kí wọ́n fi àwọn síbẹ̀. àwọn sì ṣetán báyìí láti fi ọwọ́ àwọn síbi tí ọwọ́ ń gbé. bákan náà kí wọ́n fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ìjọba ìpínlẹ̀ Ògùn lórí ètò ààbò látara àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n wípé àwọn jàǹdùkú alọ́gọ́lóhùn kígbe àwọn ẹlẹ́gbẹ́ òkùnkùn wọ́n máa ń lo ààyè wọn láti sá pamọ́ sí o. Uzeid tó bá aṣojú kọ̀ròyìn iléeṣẹ́ wa sọ wípé àwọn ṣetán báyìí láti ṣe gbogbo àwọn àtúnṣe pẹ̀lú kí àwọn tẹ̀lé òfin ìjọba ìpínlẹ̀ Ògùn. nínú ìròyìn amúlùúdùn, gbajúgbajà òṣèré sinimá àgbéléwò ọkùnrin tí ṣọmọ orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ṣe sinimá nílẹ̀ yìí àti lókè òkun yálà tèdè ìgbò tàbí ti Yorùbá eyín Bọ́láńlé Nínálowó Akóṣọrù ló ti sọ̀rọ̀ báyìí o wípé lórí ìpínyà eléyìí tó wáyé láàrin òun pẹ̀lú ìyàwó òun Bùnmi, ó ní gbogbo ẹ̀bí rẹ̀ pátá o kí wọ́n má ṣe dá sí orí obìnrin ọ̀hún bí kò ṣe rí pòun gangan lòun jẹ̀bi gbogbo àwọn wàhálà èyí tó súyọ kó tó di ìpínyà kó tó dé bá wọn o. bẹ́ẹ̀ bá sì gbàgbé ọjọ́ kìíní nínú oṣù kẹsàn-án ọdún yìí ní Nínálowó ló kéde rẹ̀ wípé kí gbogbo àwọn olólùfẹ́ òun kí wọ́n gbọ́ kí wọ́n sì mọ̀ kí wọ́n fi ọ̀rọ̀ òun sí ọwọ́ òsì kí wọ́n má ṣe fi jẹun o wípé olólùfẹ́ òun Bùnmi tí í ṣe ìyàwó òun o àwọn ò fẹ́ra mọ́ báyìí àwọn ti rèé já ìwé fún ara wọn kí oníkálukú wọn lọ lọ́tọ̀ọ̀tọ̀ nítorí wípé àwọn ti pín gàrí. ṣùgbọ́n Nínálowó nínú ọ̀rọ̀ kan èyí tí wọ́n fi wá lẹ́nu wò lórí ètò kan ló ti sọ di mímọ̀ lásìkò tí wọ́n béèrè lọ́wọ́ rẹ̀ ohun tó fa pàtó ìpínyà láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ Bùnmi ló sọ wípé kẹ́nikẹ́ni má ṣe béèrè nítorí wípé ọ̀bẹ ti gé ọmọ lọ́wọ́ ọmọ sì ti sọ̀bẹ nù ọ̀bẹ ti ṣiṣẹ́ ọwọ́ rẹ̀ o. ó ní ṣùgbọ́n nǹkan tó òun yóò sọ ní wípé gbogbo nǹkan tó ṣẹlẹ̀ láàrin òun àti ìyàwó òun Bùnmi ó ní kí àwọn Nàìjíríà kí wọ́n da ẹ̀bi ọ̀hún kí wọ́n dá lé òun lórí nítorí pé gẹ́gẹ́ bí ọkùnrin àti baálé ilé o olóhùn gan ló yẹ kó ṣe àtúnṣe ṣùgbọ́n òun ò farabalẹ̀ ó ní ẹ̀bi ọ̀hún kí wọ́n dá lé òun lórí gẹ́gẹ́ bí Bọ́láńlé Nínálowó bó ti sọ̀rọ̀ lásìkò tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò ìṣẹ̀lẹ̀ èyí tó ṣẹlẹ̀ tó fa ìpínyà láàrin òun pẹ̀lú ìyàwó rẹ̀ Bùnmi. nínú ìròyìn bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá ikọ̀ agbábọ́ọ̀lù Everton láti orílẹ̀-èdè England lọ́hùn-ún ni wọ́n ti ń jó tí wọ́n ti ń yọ̀ pẹ̀lú bínú wọn ṣe ń dùn ibi tí orí ti kó wọn yọ kúrò nínú omi relegation eléyìí tí ò bá gbé wọn lọ o ní ìparí sáà èyí tó ń lọ lọ́wọ́ yìí nígbà tí ikọ̀ agbábọ́ọ̀lù Everton pẹ̀lú Newcastle United yọ wákò níbi tí wọ́n ti nà wọ́n 3-0. ní báyìí ikọ̀ agbábọ́ọ̀lù Everton wọ́n nínú àwọn dùn pẹ̀lú bí wọ́n ṣe jáwé olúborí o. jíjáwé olúborí ọ̀hún ló fún ikọ̀ Everton ní àǹfààní láti kúrò lórí ààyè tí wọ́n wà nínú tábìlì líìgì àgbàbùtà torílẹ̀-èdè Gíláńdì kí wọ́n lọ sí òkè. ní báyìí omi relegation èyí tí ò bá gbé wọn lọ o padà lọ sínú ikọ̀ ìpele ìkejì second league lórílẹ̀-èdè Gíláńdì báyìí omi ọ̀hún àti òjò ọ̀hún ń ló ti fò wọ́n dá o pẹ̀lú bí wọ́n ṣe jáwé olúborí èyí tún fún wọn láǹfààní láti lọ sí òkè sí i. bákan náà ẹni tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá ikọ̀ agbábọ́ọ̀lù West Ham United David Moyes tóun náà ti fìgbà kan jẹ́ akọ́nimọ̀ọ́gbá fún ikọ̀ agbábọ́ọ̀lù Manchester United rí lẹ́yìn tí bàbá Ferguson kúrò ń bẹ̀. David Moyes tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá West Ham lọ́wọ́lọ́wọ́ báyìí o òun mà nínú rẹ̀ dùn pẹ̀lú bí àwọn ọmọ rẹ̀ ṣe ṣe dáadáa o tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham ní inú wọn dùn. ní báyìí David Moyes tó jẹ́ akọ́nimọ̀ọ́gbá West Ham United ní inú òun dùn òun gbé òṣùbà káre fún gbogbo àwọn agbábọ́ọ̀lù òun pẹ̀lú bí wọ́n ṣe fakọyọ tí wọ́n na ikọ̀ agbábọ́ọ̀lù Tottenham. díẹ̀ rèé nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ eléyìí tó wáyé ní àná àti bí ó ṣe lọ sí ní òpin ọ̀sẹ̀ yìí
lánàá ti ṣe ọjọ́bọ̀ Thursday, Everton fi ẹ̀yìn Newcastle United gbolẹ̀ 3-0 ní ìgbà tí Tottenham náà jẹ̀yà pọ̀mọpọ́mọ ètè àjẹmọ́lé lọ́wọ́ West Ham United 2-1 ni wọ́n nà wọ́n. Sátidé ọ̀la ti ṣe ọjọ́ kẹsàn-án bí ìfẹsẹ̀wọnsẹ̀ ọ̀hún yóò ṣe lọ́rẹ̀ o. Crystal Palace yóò gbàlejò Liverpool, Brighton náà yóò gbàlejò Burnley ní ìgbà tí Manchester United àwọn náà yóò gbàlejò Bournemouth, Sheffield United yóò gbàlejò Brentford. Bákan náà Wolves àwọn náà yóò gbàlejò Nottingham Forest ní ìgbà tí Aston Villa táwọn náà yóò gbàlejò Arsenal. Ní orílẹ̀-èdè Spain lọ́hùn-ún La Liga, Deportivo Alaves àwọn náà yóò gbàlejò Las Palmas. Bákan náà Real Betis náà yóò gbàlejò Real Madrid. Àwọn méjèèjì wọn ò jọ bẹ́ẹ̀ tó ní Real nínú wọn o. Villarreal náà yóò gbàlejò Real Sociedad. Àwọn náà yóò jọ máa jà sí Real lọ́hùn-ún. Bó ṣe máa lọ nìyẹn díẹ̀ nínú àwọn ìfẹsẹ̀wọnsẹ̀ òpin ọ̀sẹ̀ yìí ti Sátidé ọ̀la. Mo gbà á ládùúrà wípé títí di ojúmọ́ ọ̀la jẹ́ tún máa láǹfààní láti gbọ́ tún rè mí láti ilé-iṣẹ́ alálùbáríkà yìí, ìròyìn Feli-feli TV. Síwájú ìgbà náà fún mi Adénúgà lẹni tó múlò náà wá sí ojú amóhùnmáwòrán yín. Ire ayọ̀ Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀. A kú ìmúra ìsinmi òpin ọ̀sẹ̀ o, yóò dára fún wa. Àmín. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà. Máa wò lóòrèkóòrè.